Allahumma àmín. Allahumma àmín. Allahumma àmín. Ẹni tí tiẹ̀ ti jóná kò ní kó náà mọ́ tiwa. Ẹ̀sùn Bísí Ológe show. I watch it, you watch it. Anytime I do gold. Ní Alájà Sadiya Adéníkẹ́ Quadri, mo wá síbi Firdaus Alhaji Surajudeen Asikuna. Èní ni à ń ṣe àdúrà Firdaus fún wọn. Kọ́lọ̀ Elédùmarè kó bá mi tẹ́ wọn sáfẹ́fẹ́ rere. Èèyàn rere ni wọ́n o, àfáà mi ni o, míṣọ́nà mi ni wọ́n. Kọ́lọ̀ kó bá mi tẹ́ wọn sáfẹ́fẹ́ rere. Kí kúlú aláwọ̀ máa bá wọn, Bismillahir Rahmanir Rahim. Kúlú aláwọ̀ Ahad, Allahu Samad, Lámì Alid wà lámì ládì, wà lámì àkúnlá kún fún Ahad. Ṣéǹgàn orúkọ tèmi ni Alhaji Fatai Anífowóṣe olówó síbà ní ìlú tirẹ̀. Àrísúkúná ó jẹ́ ọ̀rẹ́ mi tó dáa, àfáà náà dẹ̀ tún ni, kò sí wáàsí tó ṣe káàkiri lọ́bẹ̀ every year nínú àwẹ̀ ó máa ń ṣe wáàsí fún wa, ó máa ṣe bàlájà ṣẹ̀rí, ó máa ṣe bàlájà àrí ìkẹ́ náà, tó a máa ń lọ Ìbàfò. Kò síbi tí àkínbá Alhaji Surajudeen Àrísúkúná Àkànní káàkiri bá lọ. Orúkọ tèmi lẹ́ẹ̀kan sí ni Alhaji Fatai Anífowóṣe olówó síbà ní tirẹ̀. Kọ́lọ́mbà tẹ̀sáfẹ́fẹ́ rere, kọ́lọ́mbà àfọ̀rúnkẹ́ Alhaji Surajudeen Àrísúkúná, kọ́lọ́mbà tẹ̀sáfẹ́fẹ́ rere o. Gbogbo àtà wáṣẹ́kọ̀ club, gbogbo alamadele wa láyàtọ̀ àlàáfíà o. Ẹ ṣeun gan o, ẹ kú ọ̀rọ̀ èèyàn o. Thank you very much. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Orúkọ mi ni Alhaja Àríkẹ́ Ọlọ́njẹ̀dálọ. Lónìí ni àṣejọ́ mẹ́jọ fún Alhaji Surajudeen Àrísúkúná. Kí Ọlọ́run bẹ́lẹ́dùmarè kó bá wa fọ̀run kẹ́ wọn, kó pa àṣìṣe wọn rẹ́. Ẹni máa kú á dàgbà o, ànírúkú tẹ̀léńtẹ̀lé ní Hizbullah. Adúpẹ́ fọ́lọ́run, gbogbo àwọn tó wá bá wa ṣe àdúrà bílẹ̀ ní tọ́wọ́ tó ní kálukú jáde láti Ìbàdàn, Agége, Ìbàfò ní Ìṣàgámù ní Àkúrẹ́ ní Lagos State ní gbogbo àwọn tó fi lé sílẹ̀, Ọlọ́run jẹ́ kán délé wọn láyọ̀ àtàlàáfíà. Àníríkú ọ̀wọ̀wọ̀ mọ́ o, Hizbullah kò ní tú lágbára Ọlọ́run, kò ní tú lẹ́yìn ikú bàbá yìí o. A máa lọ sókè, a máa lọ sókè, a máa lọ sókè ni. Gbogbo àwa tá a jọmọ ìjọ náà Hizbullah, gbogbo wa pátá ànífira wa ṣàwátì o. Gbogbo àwọn tó wá dá sétò yìí gẹ́gẹ́ bí prógrámù yìí ṣe lọ bó ṣe lọ Ọlọ́run bẹ́lẹ́dùmarè ibi tó ní kálukú ti yọ owó ìlọ́po òní kọ́lọ́run ṣàdápadà fún gbogbo àwọn fámìlì Hizbullah pátápátá àti gbogbo àwọn olólùfẹ́ wọn náà. Alhamdulillah. Orúkọ mi ni Alájà Sherifat Ọmọbọ́láńlé Àjàlá. Nǹkan tá a wá ṣe bíbá ilé la wá ṣe 5 days prayer prayer fún bàbá wa Alhaji Surajudeen Àrísúkúná. Kọ́lọ́run kó bá a bẹ̀lẹ̀ fún wọn, kó bá a fọ̀run kẹ́ wọn, kó bá a tẹ̀ wọn sáfẹ́fẹ́, kó bá a pa gbogbo àṣìṣe wọn rẹ́. Iwájú tó ń dojúkọ kó má bàjẹ́, iwájú tó ń dojúkọ kó dáa, ẹ̀yìn tó fi sílẹ̀ náà kó má bàjẹ́. Gbogbo ẹgbẹ́ Hizbullah náà kọ́lọ́run kó bá a dúró tàn lẹ́yìn ikú wọn. Kọ́lọ́run má yẹ kí ìjọ yẹn kó túká, kọ́ má rí ikú tó má ṣe ní tẹ̀lé fún akọ́dún kó jìnnà síra wa lọ́lá Ànábì Muhammad sallallahu alaihi wasallam ọlá aláwọ̀lá wà lákùúwátà nílá bìlálà lílẹ̀ àṣì. Èèyàn dáadáa ni, èèyàn wa ni, a bá pèsè ìgbà àdúrà tó bá dé bá ní àpẹẹsì ìfẹ́ ni mo fi wá ò kì í ṣowó. Ọlọ́ba àforíjì, ọlọ́ba àfọ̀rúnkẹ́, Ọlọ́run tó sílẹ̀ kànjú èdè kó bá àforíjì, kó bá àfọ̀rúnkẹ́. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Orúkọ mi ni Alhaja Basira Tashabi Azan. A wà níbi fìdáù bàbá wa Alhaji Sheikh Surajudeen Àkànní Àrísúkúná, our great mentor. Abẹ́ lọ́wọ́ Allah subhanahu wa ta'ala kó bá foríjì wọn, kó bá pàṣìṣe wọn rẹ́. Iwájú tó dojú kọ́ lọ́ọ́ má jẹ́ ó bàjẹ́. Ẹ̀yìn tó fi sílẹ̀ lọ́ọ́ má dẹ̀ iná ọ̀rọ̀ lánàbí ànábì lọ́dọ̀ Ọlọ́run. La hawla wala quwwata illa billah. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.
orúkọ mi ni Alhaja Kudirat Olúwakẹ́mi Àlàkẹ́. Nǹkan tá a wá ṣe báyìí lẹ́yìn ni a wá ṣe 5 days of prayer fún missioner wa Akànní Surajudeen Àsúkúná. Bàbá dáadáa ni bàbá o, a mọ rírì bàbá o, nítorí pé lẹ́yìn ìyá tó bí mi àti bàbá tó lẹ́yìn Ọlọ́run mi àti ìyá tó bí mi àti bàbá tó bí mi, Alhaji Àsúkúná Surajudeen, òun tún ni bàbá tó tún jẹ́ bàbá mi tí mo mọ̀ ní gbogbo àgbálá ayé ìyá. Mo dúpẹ́, mo dẹ̀ mọ rírì pé Ọlọ́run ọba ó pọ́n wa sínú ẹ̀sìn Islam, ẹ̀sìn Israel ìtàdẹ̀ tún wà yìí. Bàbá yìí ó ṣe gudugudu méje, ó ṣe yàyà mẹ́fà nínú ọ̀rọ̀ ìgbésí ayé mi. Èmi Kudirat Àlàkẹ́ ọmọ Àdíjátù Àbẹ̀gbẹ̀, ó ṣe gudugudu méje yàyà mẹ́fà. Gbogbo àwọn tó dẹ̀ jáwọn èso ara tèmi náà tí mo mú mọ́ inú ìjọ yìí, àtàwọn ẹ̀gbọ́n àtàwọn àbúrò, wọ́n mọ̀ ní rírí, wọ́n mọ̀ láyọ̀, wọ́n dẹ̀ mọ̀ ní dùnú wọ́lọ́ọ̀ba. Wọ́n bá wa yọ ẹ̀pẹ̀ burúkú kúrò lójú Alhaji Surajudeen Àsúkúná àti àyè àti bàbá wọn tó ti lọ. Kọ́nà bá yọ ẹ̀pẹ̀ burúkú lórí àrísìkí wọn, kó bá wa ṣe ikú nísìmí fún wọn. Gbogbo tó wá fi sílẹ̀ lórí ìyàwó ni, ọmọ ni, ẹbí ni, ará ni, ilé ni, gbogbo èyí tó mìnà àti èyí tó mìnà, gbogbo nǹkan tó fi sílẹ̀ kọ́nà má fọwọ́ bànújẹ́ kan, kọ́nà máa mú wọn súré lọ bá wọn pọ́yẹ lọ ìwọ Ọlọ́run bá, kọ́nà wá ṣàánú gbogbo àwọn ẹbí àtọmọ àti ìyàwó ìwọ Ọlọ́run. Gbogbo nǹkan tí Alhaji Surajudeen Àsúkúná tí ò ṣe lójú ayé wọn, gbogbo ẹ̀ kọ́nà ń jẹ́ káwọn ọmọ kan lè ṣe jù bẹ́ẹ̀ lọ. Ó wọlé akún fàyà kún, ó wọlé àwọn òbí méjèèjì tó tara wọn jáde, kọ́nà bá gbé gbogbo àwọn ọmọ wọn sókè àtàwọn ìyàwó wọn náà, kọ́nà má yẹ kó súré lọ bá wọn, kó wá ṣàánú gbogbo àwa náà àtijọ́ náà, ìjọba fi sílẹ̀ kọ́nà má yẹ kó bàjẹ́. Gbogbo ọlá ọjọ́ ńlá rẹ̀ kọ́nà ń ṣàánú wa, ó ṣíjú àánú ẹ̀wọ̀n, kó bá a ṣe kú nísìnyí fún wọn. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Orúkọ tèmi ni Haja Rasheedat Soliu Àjọkẹ́. Ní èní yìí à ń ṣe Fridao bàbá 5 days. Bàbá dáadáa, bàbá rere, Àsúkúná Surajudeen Akànní, mo fọ́lọ́run ṣọ́. Kí Ọlọ́run kó bá wa tẹ́ wọn sáfẹ́fẹ́ rere, kó bá wọn fi wọ́n sí àlùjọ́nà onídẹ̀ra, torí pé bàbá rere ni wọ́n. Bàbá tó jẹ́ yí pé bàbá gbogbo ayé ni, bàbá ti wá ní o. Hizbullah làwa wà, Hizbullah ìjọ, Hizbullah làwa ń ṣe. Kọ́lọ́run kó bá wa fi wọ́n sálùjọ́nà onídẹ̀ra, torí pé ó ti yẹ wọ́n láyé, ó dẹ̀ lẹ́yìn ikú wọn náà sì tún yẹ wọ́n náà. Tó bá dẹ̀ tún wà lọ́run náà, á tún wá yẹ wọ́n ju tayé lọ. Wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Àmín. Bismillahirrahmanirrahim. Tó orúkọ mi ni Alhaja Tawakalitu. A wá láti wá ṣe Fridao bàbá wa Surajudeen Àsúkúná Akànní, mo fọ́lọ́run ṣọ́. Ọlọ́run ọba láàánú kó bá wa fi ọ̀run kẹ́ wọn, kó bá wa pa wọ́n pọ̀ pẹ́, kó má fi wọ́n sínú ìyà, kó fi wọ́n sápá ọ̀tún rẹ̀. Gbogbo ìmọ̀ àṣìṣe wọn kọ́lọ́run kó bá wa parẹ́, kọ́lọ́run ọba kó yá fi àṣìṣe wọn. Gbogbo àwa náà tán filẹ̀ lọ́mọ ọjọ́, kọ́lọ́run kó dá wa sí, kó má jẹ́ kíjọ Hizbullah kó túká, káwa náà ká má túká, ká má yàn kú, ká má ṣàárẹ̀. Kọ́lọ́run kó dá wa sí o, kó dá àwọn ọmọ wọn náà sí àtìyàwó àtàwọn ọmọ wọn, kọ́lọ́run kó dá wọn sí. Gbogbo nǹkan tí bàbá ò lè ṣe, kọ́lọ́run kó fún ìsmọ́ọ̀nù lágbára tó máa fi ṣe lé wa lórí. Alanabi Karim, alhamdulilayi rabbil alamin. Orúkọ mi bí bàbá ṣe máa ń pè mí, Umu Shamsideen, kọ́lọ́n bá mi fọ̀run kẹ́ wọn. Fridao 5 days là ń ṣe léèní, kọ́lọ́n bá mi mú tààrà bá wọn o. Bàbá dáadáa ni wọ́n kó wa mọ́ra, Ibú ìgbà tí mi wá tán rí mi, bàbá máa ní Umu ta ló ṣẹ̀, máa ní kò séyàn tó ṣẹ̀ mí. Bàbá ní àbẹ́mi mo ṣẹ̀ ọ́dà Umu máa bínú, mo ní bàbá ẹ̀ ṣẹ̀ mí. Ọlọ́run ọlọ́jọ́ òní kọ́lọ́n bá mi kẹ́ wọn o, kó bá mi mú sàrà bá wọn. Àwọn ọmọ, ìyàwó, àwa ìjọ àtàwọn ọmọ tí wọ́n fẹnu bí, tí wọ́n fi sílẹ̀, kọ́lọ́n má jẹ́ kí kọ̀ọ̀kan nu wa kó má fi wá lépa wọn. Kọ́lọ́n bá mi gbà wọ́n lẹ́rú, kó bá mi kẹ́ wọn àlìjọ́nà Firdaus, kọ́lọ́n bá mi fi ṣẹ̀tọ́ fún wọn. Àwọn ìyàwó àtàwọn ọmọ tó fi sílẹ̀, kọ́lọ́n bá mi kẹ́ gbogbo wọn, kó má ṣẹ̀rù bà wọ́n. Ọlá láhólà wàlá quwwata illa billahil azim. Gbogbo ìjọ Hizbullah káàkiri home and abroad, kọ́lọ́n má jẹ́ kó dàrú. Lẹ́yìn bàbá, mo wá rọ gbogbo àwọn tó ti lọ náà, kọ́jọ ti torí Ọlọ́run kó jẹ́ ká gbá kúrùkù ti Khalifa Usman, ẹrù tó gbèrú kọ́lọ́ má jẹ́ kọ́rùn wọ́ o,
kó bá mi dá gbogbo wọn lágbà èyí tí bàbá ò lè ṣe fún wọn kọ́lọ́run bá mi rán láàánú sí wọn kó jẹ́ kí wọ́n lè ṣe ọlá láhólà wàláhùwátà ìlàbílà ní ìlàzìm mọ́sìkì wa náà kọ́lọ́run bá wa kọ́ o jazakumullahu khairan. Bismillahir Rahmanir Rahim adúpẹ́ fún Ọlọ́run adúpẹ́ fún Ọlọ́run ọpẹ́ náà la màmá dá kò sí nǹkan tá a fẹ́ ṣe ju pé ká dúpẹ́ lọ torí ikú míṣọ́nà wa ó dùn wá gan bẹ́ẹ̀ kọ́lọ́n bá wa tẹ́ wọn sáfẹ́fẹ́ rere ogun nǹkan tó fi sílẹ̀ kó má bàjẹ́ ládàádúà ládàásàrà kọ́lọ́n bá mi mú lọ bá wọn kílé wọn má bàjẹ́ kó má dàrú ìjọ náà kó má dàrú kíjọ náà tún gbòòrò sí i lágbára Ọlọ́run kí gbogbo wa ká pé lágbára Ọlọ́run kọ́lọ́n fún wa ní ẹ̀mí àtàláfíà tá a máa tún fi gbé ìjọ náà lọ sókè sí i ju bí tán bá dé lọ kọ́lọ́n bá mi dẹ̀lẹ̀ re fún wọn kó dó sáwọn ọmọ wọn kán dàgbà kán yanjú kó dó sáwọn ìyàwó wọn kíyà má jẹ wọn kọ́lọ́n ṣàánú gbogbo àwọn ọmọ ẹgbẹ́ náà alihamdulilayi rabbil alamin. salamu aleykum wa rahmatulahi wa barakatu orúkọ mi ni Tinuade Adeleke alájà Tinuade Adeleke èní tá à ń ṣe ìjọ márùn-ún bàbá wa tó kú àsùkúná ṣéwù wa ní nǹkan púpọ̀ láti sọ torí kọ́lọ́n bá wa foríjì bàbá kọ́lọ́n bá wa foríjì bàbá bàbá kó wa sọ́kọ̀ ọkọ̀ wa sọ́kọ̀ dá wa lẹ̀ kọ́lọ́n wá wo ọlá mọ́ṣáláṣí tó ń ṣe tó fi kú kọ́lọ́n bá wa pàṣìṣe wọn rẹ́ kó bá wa pàṣìṣe bàbá rẹ́ iwájú tó dojú kọ kó da ẹ̀yìn tó fi sílẹ̀ kó má dàrú kí ìjọ Hizbullah especially kó má dàrú lẹ́yìn bàbá kọ́lọ́run bá wa gbàgbára lọ́wọ́ gbogbo alágbára tó bá fẹ́ fi agbára ní ilé ayé wa lára kọ́lọ́run bá wa tẹ́ bàbá sí afẹ́fẹ́ rere ẹ̀yin bàbá ní Hizbullah kí Hizbullah máa gòkè sí ni kó má wálẹ̀ gbogbo àwọn tàdé wá síbí lẹ́ni gbogbo àwọn tá wá síbí lẹ́ni ilé wa ọ̀nà wa tá filẹ̀ ká bá ní dáadáa ká má tún délé sunkún ká má délé bòkù ọmọ lọ́la láhùlà wàlákùwátà ìlàbílà ilẹ̀ azim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. My name is Umoluko Uthum Majalagba Muhammad Awal. We're here for the Friday prayer for Sheikh Asukuno. Allah grant him Al-Jannah for Firdaus, forgive all his shortcomings, protect all he left behind, his family, and his Jama. Bija Rasulullah sallallahu alaihi wasallam. Amen. Thank you. Wa rahmatullahi wa barakatuh. Ó kọ tèmi ní Bukky Ògìdì Roimot. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó ṣe ètò òwò adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run alihamudulilayi bọ̀sàdátù wa ṣì kọ̀ntínú kọ́lọ́ foríjì àsúkúná kọ́lọ́ pàṣẹ wọn rẹ́ kọ́lọ́ ṣàánú àtòkù náà kọ́lọ́ má jà sáré lọ bá wọn kọ́lọ́ bá foríjì wọn kásàdátù wa ṣì máa lọ déédéé bó ṣe ń lọ sọdọ́là bíi kẹrì adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Salamu alaikum warahmatullahi wabarakatuh. Orúkọ mi ni Ògúngbó Ganiat Dáúdà. Kí Ọlọ́run jọ kó bá a ṣàforíjì fún àáfàá mi bàbá mi Surajudeen Asukuná kọ́lọ́n bá mi tẹ́lẹ̀ rẹ̀ fún wọn gbogbo nǹkan tó fi sílẹ̀ tó mí tí omi Ọlọ́run má dọwọ́ àbùkù èèyàn ní tó bá ń sọ̀rọ̀ èèyàn Asukuná ṣe èèyàn wọn dẹ̀ ń fojú pààyàn rẹ̀ Ọlọ́run jọ kó pa wọ́n pọ̀ máwọn ẹni ìkẹ́ àwọn ẹni eré kó pa wọ́n pọ̀ kẹ́ kó fi àlùjànnà Firdaus kó fi ṣèkẹ́ wọn. Orúkọ mi ni Alhaji Kuburat Ọlánrewájú. Mo jẹ́ kan nínú ọmọ ẹgbẹ́ Alhaji Surajudeen Mufọlọ́runṣọ́ Àkànní Asukuná. Mi ò kàn jẹ́ ìkan nínú ọmọ ẹgbẹ́ lásán bí kò ṣe pé mo jẹ́ strong foundation member èní la wá ṣe 8 days without prayer wọn. Bàbá òun ṣe ẹni tí a kàn gbúdọ̀ kàn sọ pé èèyàn lásán ṣá torí pé kí ni àkàndá Ọlọ́run ọba ni àwa fẹ́ràn wọn ni ṣùgbọ́n Ọlọ́run fẹ́ràn wọn jù wá lọ iwájú tó kò dojúkọ k'Ọlọ́run jẹ́ kó dáa ẹ̀yìn tán fi sílẹ̀ àwa lẹ́yìn náà kẹ́yìn náà kó má bàjẹ́ láéláé ìjọ Hizbullah lápapọ̀ both home and abroad àwọn Port Harcourt branch ni Abẹ́òkúta branch ni Ìbàdàn ni Badagry ni gbogbo ibi tí ìjọ Hizbullah wà ìtẹ́ka Hizbullah wà káàkiri gbogbo àgbáyé àtàwọn tìlú òyìnbó náà ikú mísọ́nà wa
kọ́lọ́ má ṣe lákùúfà fún wa ń bẹ̀ kọ́lọ́ má ṣe lákùúfà fún wa ẹ̀yìn ikú wọn ká máa gbé dáadáa ṣe nínú ayé àti nínú ìjọ kọ́lọ́hún jọ kó bá wa pàṣìṣe chief missioner wa rẹ torí kò sí bẹ́ẹ̀ hàn ṣe lè rìn nílé ayé yìí torí òní mi gbogbo ọ̀nà yòówù tí chief missioner wa Alhaji Sirajudeen Akanni Mufọ́lọ́runṣọ́ Àrìsíkúná tó bá gbàdẹ́sẹ̀ sọ́lọ́run kọ́lọ́run kó jọ kó wọlá gbogbo orí gbígbé orí tútù tó wá síbí báyìí lẹ́nìí kó wọlá gbogbo èrò tí wọ́n ti ń wọ́ síbí báyìí láti àárọ̀ àwọn tó ti lọ àwọn tó tún dé kọ́lọ́run kó wọlá gbogbo orí náà pátápátá kọ́lọ́run bá wa yáfi wọn fún Rasulullah sallallahu alayhi wa sallam. Bismillahirrahmanirrahim. Orúkọ tèmi ni Alhaja Munirat Àyìnkẹ́ aka 100 gift. Àwa ṣe ijọ́ mẹ́jọ àwa ṣàdúrà fún Alhaji wa Àfikúnná Suraj tí wọ́n yípo padà iwájú tó fi sílẹ̀ kò ní bá ẹ̀yìn tó fi sílẹ̀ kò ní bàjẹ́ ibi tí wọ́n tọ́jú kọ Ọlọ́run á bá wa ṣe ní nǹkan tó dáa. Gbogbo àwa táwa bá wọn ṣe ayẹyẹ náà táwa bá wọn sin òkú náà tó Ọlọ́run á ṣàánú fáwa náà kò ní ṣe ní tẹ̀lé fún wa. Gbogbo wa náà àlàáfíà ẹ̀mí gígùn Ọlọ́run á fi kárí gbogbo wa lágbára Ọlọ́run. Ilé tó fi sílẹ̀ ni àwọn ọmọ ni ìyàwó ni àti gbogbo ẹgbẹ́ náà ò ní dàrú nítọ́ ṣaláìsí náà àwọn ọmọ tó dẹ̀ fi ṣe àléfà náà tó Ọlọ́run á máa kún òun náà wàrà fáná ọmọ kánú àlìyà gbogbo àwọn táwa náà á máa bá lé wa láyọ̀ àti àlàáfíà oníkálukú wa kò nílé pẹ̀lú bísímìláì Ọlọ́run á jẹ́ àwọlé wa pẹ̀lú alihamudulilayi rọ́bìlì alami gbogbo àwọn tó wá láti ìlú òkèèrè náà Ọlọ́run á ṣọ́ wọn dé ilé àwọn ẹlòmíràn náà ṣì ń bọ̀ báyìí because wọ́n ti parí program ìta àwọn ẹlòmíín ń pọ̀ pé àwọn ń bọ̀ Ọlọ́run àtúnṣe àwọn náà dé wọn bá wa láyọ̀ lágbára Ọlọ́run àwa náà tó máa padà sílé wa ìdùnnú àtàwọn máa padà sílé wa wọn kò ní ṣe gbogbo wa gbogbo àwọn afẹ́tọ̀ wa ṣàdúrà fún wa náà lẹ́nìí tó àdúrà bá oníkálukú wa àdúrà bá wọn náà gbogbo àwọn tó wá náwó níbí báyìí náà lẹ́nìí Ọlọ́run bọ̀ tó máa ń dàdàpadà olóore fún oníkálukú wa o iṣẹ́. Salamu alaikum wa rahmatullahi wa barakatuh. Orúkọ tèmi ni Hajji Afisat Olúfúnmiláyọ̀ Alao. Ikú Àrìsíkúná dùn wá ṣùgbọ́n who are we to query the mo gbà wípé bàbá dé bus stop wọn náà bọ́lẹ̀ bàbá dẹ̀ ṣe dáadáa ó ṣe dáadáa tó fi kú ni kọ́lọ̀ náà bá mi kẹ́ wọn sáfẹ́rẹ́ rere kó bá wọn pa wọn pọ̀ kẹ́ gbogbo àṣìṣe wọn kọ́lọ̀ bá ṣàforíjì fún wọn iwájú tó kọjú sí kọ́lọ̀ ń jẹ́ kó dáa ẹ̀yìn tó ń fi sílẹ̀ Alhaji Sirajudeen Akanni Àsìkúná ẹ̀yìn tẹ́ fi sílẹ̀ bàbá mi Ọlọ́run á jẹ́ kó dáa iwájú tẹ́ kọjú sí Ọlọ́run á jẹ́ kó dáa ẹ̀yin tẹ́ fi sílẹ̀ inshallah kúdúrà ti la kò ní bàjẹ́ Ọlọ́run á bá mi ṣekú nísìnyí fún yín àlìjọ́nà Firdaus àlìjọ́nà Nahim àlìjọ́nà onídẹ̀ra àlùmí tó dáa jù Ọlọ́run á bá mi tẹ̀ yín sí Almighty Allah will enlarge your grave we illuminate it and make àlìjọ́nà Firdaus your final abode. بجاه رسول الله صلى الله عليه وسلم. لولا بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد التحيات لله الزاكيات لله الطيبات الصلوات لله السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اللهم آمين